gbajúgbajà òǹkọrin ẹ̀mẹ́ẹ̀lẹ̀ Olúwabùnmi Akínàánú tí gbogbo èèyàn mọ̀ sí Omije Ojumi. Òun ló ti gbé lọ sí ilé ìtẹ́ ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ níbẹ̀, ẹ kò sáré wo ohun tó ṣẹlẹ̀. Ìjà ńlá kan ṣẹlẹ̀ níbi tí wọ́n ti fẹ́ gbé Omije Ojumi sínú kòtò. Àwọn ọmọ rẹ̀ gan ò tí ì bu yẹ̀pẹ̀ sí i lójú. Ìjà ńlá yìí bẹ́ẹ̀lẹ̀. Mo máa fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ bí nǹkan yìí bó ṣe bẹ̀rẹ̀ àti bó ṣe ṣẹlẹ̀. Ṣùgbọ́n gbogbo nǹkan ni mo fẹ́ fi bẹ̀ gbogbo àwọn òbí pátápátá. Ohun gbogbo tá a bá ń ṣe, ẹ jẹ́ ká máa ṣe nítorí ọ̀la, ká máa ṣe nítorí èní. Bó bá ṣe, ó ṣeé ṣe kí ìjà ṣẹlẹ̀ láàrin lọ́kọláya àbí láàrin òbí. Ṣùgbọ́n ká máa bára wa jẹ́ lójú àwọn ọmọ kò dáa tó o. Nítorí wípé ikú ò dọ́jọ́ àrùn dóṣù. Ó ṣeé ṣe kó jẹ́ wípé bàbá àwọn ọmọ yìí kò ṣe dáa tó. Ṣùgbọ́n bí ò bá ṣe dáa tó ní tòótọ́, kọ́lọ̀ tó ti fi kún, tí ìyá àwọn ọmọ yìí tó ti fi kún bàbá wọn lọ́dọ̀ àwọn ọmọ yìí ó lágbára pọ̀. Nítorí pé nígbà tí wọ́n ṣe tribute yẹn ní àṣálẹ́ orin, ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ọmọ rẹ̀ obìnrin gan-an, ẹni tó jẹ́ atukọ̀ ètò, ó nílò láti kọ́ tiẹ̀ mọ́ lẹ́nu. Nítorí pé ó ti ń sọ̀rọ̀ sí bàbá rẹ̀, tí bàbá rẹ̀ sì ń bẹ láyé. Kí n dẹ̀ máa fi léyìí kí n máa fi rọ gbogbo ọkùnrin pátápátá. Nítorí pé lọ́pọ̀ ọgbà ọ̀rọ̀ sáìdì àwọn obìnrin láyé ń fẹ́ gbọ́ o. Ayé ò ń fẹ́ gbọ́ tọkùnrin o. Mi ò sọ wípé ó ṣe ohun tó dáa. Mi ò sì sọ wípé kò ṣe ohun tí ò dáa. Mi ò ní Omije Ojumi ṣe ohun tó dáa. Mi ò ní Omije Ojumi ṣe ohun tí ò dáa. Ohun tó pamọ́ níwájú ẹ̀dá kedere ni níwájú Ọlọ́run. Àárẹ̀ àwọn lọ́kọláya tí wọ́n fẹ́ra wọn mọ́. Ṣùgbọ́n tí àwọn ọmọ tí wọ́n ṣe dáadáa sí ìyá, tí wọ́n sì ń ṣe dáadáa sí bàbá náà. Omijé gbọ̀n mí nígbà tí mo rí wípé ọmọ rẹ̀ ọkùnrin yìí, tí mo tẹ̀ rò, ẹ mọ̀ pé ọmọ obìnrin òun ló kọ́kọ́ sọ̀rọ̀ níbi tí wọ́n ti ṣe musical night fún Omije Ojumi ni. Mo bẹ́ẹ̀ ọ̀nà obìnrin mọ̀ pé a sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọmọ rẹ̀ ọkùnrin yìí, òun ló wá faraya bó ṣe kéré tó yìí. Ó faraya níbi ìtẹ́ ọ̀hún. Omije Ojumi k'Elédùmarè kó bá tiẹ̀ sáfẹ́fẹ́ rẹ̀. Àwọn ọmọ tó sì bílẹ̀ yìí náà, k'Elédùmarè kó bá wò wọ́n. Ó ní bàbá. Bó pẹ́ bóyá wọn ò lè fi bàbá ẹlòmíì ṣe bàbá. Bó fi bàbá ẹlòmíì ṣe bàbá náà, ẹrẹ́ kan náà mọ̀ jẹun. Ẹ jẹ́ kí àwa tá a kù láyé, tá a wà láyé, ẹ já kẹ́kọ̀ọ́. Lágbájá ṣe ohun tí ò dáa fún mi, ṣòun rántí pé ó ti ṣe ohun tó dáa fún ẹ rí. Tàmẹ̀dó ṣẹ̀mí, ṣòun rántí wípé ó ti dùn ẹ́ nínú rí fún àwọn ìgbà kan. Bíjà bá wa ṣẹlẹ̀, kò wá tó ká máa bára wa lójú jẹ́. Nítorí àmẹ́ ni ó máa kọ́kọ́ lọ nínú wa. Ó ń re Omije Ojumi lọ. Àwọn ọmọ tó kó
tó ń gbìyànjú tó ń sapá lórí rẹ̀ ó mà dà wọ́n lẹ̀. àní ṣiṣẹ́ fún níṣẹ́ jẹ́ o láṣẹ Elédùmarè. mo ń bẹ gbogbo àwọn òbí ẹ jẹ́ ká fi èyí ká fi ṣàríkọ́gbọ́n. àwọn ọkùnrin sì rèé ẹ jẹ́ ká wà àṣìṣe àwọn ọkùnrin tó kù ká fi ṣàríkọ́gbọ́n o. bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ á fi ṣàríkọ́gbọ́n o. obìnrin lọmọ ẹ máa ṣẹ́ tí ò ní ná a ní tí bàbá ẹ bá dé máa fẹjọ́ ẹ̀sùn bàbá ẹ. bàbá wá dé bàbá wá bọ́mọ wí obìnrin yìí náà ni ó wà padà lọ máa fọwọ́ pa ọmọ lórí ẹ ó yá má bínú bàbá ẹ ti lè burú jù bàbá ẹ ti lè nà ẹ jù obìnrin ló fẹjọ́ sùn. mú kàn fi ṣàpèjúwe ni o. gbogbo obìnrin mo mọ̀ wípé ẹ ń sa ipá yín lórí àwọn ọmọ yín. You are going through a lot. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹja fi wò pé láìsí ọwọ́ tún kò sí ọwọ́ òsì. ọkùnrin náà ìmí náà wà tó jẹ́ pé ọkùnrin ló kọ àwọn ọmọ sọ́dọ̀ ìyá yín ò dáa ìyá yín dá yín sí mi lágbádá. ok b'Elédùmarè ṣe kọrin àjò ní kálukú ni. ẹ jẹ́ ká rìn bẹ́ẹ̀ ká sì gbà ká mú. àwọn ọmọ yìí rèé ẹ jẹ́ ń fún yín ní fọ́nrán fídíò bí nǹkan yẹn bó ṣe bẹ̀rẹ̀ láti lẹ̀ dópin. It is emotion. ó ń ṣe mí bákan wípé ṣùgbọ́n òun náà làwa náà wà náà yìí. lọ́kọláya àtọmọ it is very very difficult to manage. ọlọ́run ó fún àṣẹ ẹ jẹ́ á lọ fọ́nrán fídíò yẹn láti bẹ̀rẹ̀ kẹ́ ẹ rí ohun tó fà á lónìí dandan kẹ́ ẹ rí láti bẹ̀rẹ̀ dópin gan. ní òrò jẹ́ kẹ́ àwọn ọmọ yìí ibi tíjà ẹ lè dé wọn ò bu yẹ̀pẹ̀ sójú ìyá wọn. ẹ lọ fọ́nrán fídíò yẹn ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. àní kú nígbà tó kù wá ń buyọ̀ a sì ní dààmú lórí ọmọ débi wípé ń gbò bá wa tásìkò àti jèrè ọmọ ẹlẹ́mìí wá gbà á àwa tá a jìyà lórí ọmọ la jọ̀rọ̀ ọmọ láṣẹ Èdùmàrè. Ẹ lọ wájú.
manifested on me as a minister of God in Evangelical Church Winning Hall, I hereby ask that the body of the deceased be lowered into the grave for interment. Akinanu Adeoye, we therefore commit her body to its resting place, head to head, dust to dust, ashes to ashes. Looking forward to the blessed hope and the glorious appearing of our great God and Savior Jesus Christ, who shall change the body of our humiliation and fashion it anew in the likeness of his body to his glory, according to the working of his mighty power, wherewith he is able to subdue all things unto himself. Minister. Zawali. Pray. We are praying. All right, shall we pray? Father, we are grateful for the success of this burial. We return glory and honor unto you because you are our God. May your name be praised forever in the name of Jesus. Amen. We want to commit the family that our beloved sister have left behind. We ask at this junction, we pray that God, you will encourage them. Amen. You will comfort them. Amen. In the name of Jesus. Amen. We pray that after this burial, the plan of the enemy will never prosper. Amen. We pray the family will never scatter. Amen. In the name of Jesus. Amen. We pray for the children right now, oh God. Let the Spirit of God, oh God, touch them now. Amen. In the name of Jesus. Amen. We pray that God, you will pour the children, you will bless the children. Amen.
that these children will never suffer. In the name of Jesus Christ. You will send people that will help these children. In the name of Jesus. Watch over these children. Protect them. We ask, oh God, that no evil shall befall these children. In the name of Jesus. We pray for the both family. In the name of Jesus. Let there be understanding. In the name of Jesus. Let there be understanding. In the name of Jesus. Let there be unity. In the name of Jesus. We pray that after this burial, we pray there shall be no casualty. In the name of Jesus Christ. At this moment, even as we depart, we pray that your presence will never depart in our lives. You will go in peace. No evil shall befall us. Take over, Lord. In the name of Jesus Christ. Thank you, Heavenly Father. In Jesus' name we have prayed. And now may the grace of our Lord Jesus Christ, the love of God the Father, and the fellowship of the Holy Spirit, be our abiding portion now and forever. Amen. Thank you. Let us pray. Our Heavenly Father, the King of Kings, the Lord of Lords, the I am that I am, the owner of every soul, we return glory and honor to your name. Because you are the Lord and you change it not. Nothing can change you. No situation can dethrone you. Lord, we thank you for the life spent of our sister. Thank you for the family she left behind. Thank you for everyone that was able to make it to this place this morning. We return all glory to you. And we say, Lord, forever your name be exalted in the name of Jesus. Amen. Father, we want you only to take preeminence of this environment and this place. Take charge of this service. And let your holy name be glorified. Amen. We cancel every deceit of the darkness. We pray that, Lord, that you will not rise in our midst in the name of Jesus. Amen. From beginning to the end, take glory, O Lord. Amen. Use this service to touch life. Amen. Use this service to touch souls. Amen. Use this service to bring soul to your kingdom. Amen. Lord, let our eyes be open, our heart be open. Give us understanding that one day, every one of us will be in this situation. Amen. So that we can have a routine and change our ways to please you. Thank you, Heavenly Father. Glory be unto his name. For in Jesus' wonderful name we have prayed. Amen. Praise the Lord. Hallelujah. We want to see the day sleep off. All the saints of God, in hallelujah, in this season. Good night, good night, good night. Until we meet again before his throne, prepare the presence will begin his throne. Until we know the end that we are known. Good night, good night, good night. By the authority vested on me as a minister of God in Evangelical Church Winning Hall, I hereby ask that the body of the deceased be lowered into the grave for ether.
Ẹgbẹ́ kámẹ́rà kò lọ. Ọmọ wa lẹ́yìn ìjọba máa bá wọn mú wọ́n lọ kó mọ̀ ọwọ́ ó máa fi ẹ́ fi kọ́ apá ni. Ẹgbẹ́ èyí ni wọ́n gbé ń bí kí lè ṣe bẹ̀rẹ̀ ṣe yìí. Madam, don't block me. Don't block me. Ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni Omije nìkan ẹ̀wà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. Ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. Olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. Ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní Omije nìkan o. Ẹ̀wà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. Kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ lóní jàmbúrẹ́tẹ. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.